Koiki Media bringing the world closer to your doorstep. Now, ṣeré sórí gàrí, wọ́n wá pè ní tropical sun. Èyí tó yẹ kó jẹ́ gàrí Ìjẹ̀bú, gàrí Èkìtì, gàrí Ọ̀ṣun State, gàrí Ondo State, gàrí Lagos State, gàrí Kwara State, gàrí Kogi State. Wọ́n ń pè ní tropical. Àwọn ló ń pè ní tropical. Níbo làwọn ilé ti wá? Company lẹ̀ àwọn ilé yìí. So tó ń ṣe ni pé wọ́n ra gàrí yẹn, wọ́n rà láti ibì kan nílẹ̀ Yorùbá. Wọ́n wá ń pè lórúkọ ti tọ̀dọ̀ tiwọn. Àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn. Ara ìtàṣẹ́ sọ pé tíran Yorùbá bá dá dúró, àwa la máa convert sí orúkọ tọ̀dọ̀ tiwa. Àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn. The same thing pẹ̀lú semolina. Ṣòro èyí tó ń ta gàrí yẹn £3.30. Ẹ̀wà lélẹ̀. Ẹ̀wà. Àwọn ilé tí wọ́n ti capitalize dé lórí. Koiki Media bringing the world closer.